agboolé alárinà ó tún ti dé àní tí yín náà ò ní ṣòro ṣe lágbára Ọlọ́run lágboolé alárinà gẹ́gẹ́ bí ayé àtijọ́ sẹ́ẹ̀kú máa ń sọ fún yín gbogbo tó bá ti mú alárinà lọ́wọ́ ẹ rí i pé irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó máa ń nítumọ̀ nínú ayé torí àwọn tí ń wá sí agboolé alárinà páwọn ń wá ọkọ o àwọn wáyàwó àwọn tó nítumọ̀ nítorí pé à ń ṣe findings tó tó di pé a máa má jí wọn Ọlọ́run lọ́mọ ìdílé tá a ti tò Ọlọ́run lọ́mọ dọ́kọ̀dìyàwó tá a ti tọ́lọ́run ti tọwọ́ wa ṣe kódà òní ní 19 bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí a sì kan ní Ṣàngó ìkan lábẹ́òkúta kó ló wọn sá tiẹ̀ náà níṣòro ṣe àfikọ́ fọ́kọ o àfikọ́ fẹ́yàwó gbogbo yóò tó lè ṣẹlẹ̀ sí ẹnu ayé ẹ wo àdánìkan sùn àdánìkan jí kò rọrùn o ogun ò ní jà wá omi ayé ò sì ní gbé gbogbo wa lọ ẹ gbìyànjú ẹ lọ́kọ kẹ́ níyàwó ohun tí agboolé alárinà tó wà fún nìyẹn a máa ṣe find this everything fún yín ẹ máa wà ókè kódà Adùnfẹ́ TV agboolé alárinà ó jáde ó súyọ láti abẹ́ ọ̀brẹ́là Adùnfẹ́ TV bá ṣe wáyà tó ń parí ìjà ọkọ àtìyàwó à ń parí ìjà fámìlì gbogbo nǹkan bá àkó lọ́wọ́ nìyẹn láti educate ara wa báwo la sì lè ṣe ní ọkọ báwo la sì lè wà síyàwó wa gbogbo ẹ̀ ló wà ní àkàtà wa Ọlọ́run ló gbé fún wa àwa kọ́ ìdí àìtumọ̀ rẹ̀ tí mo tó fi mú àwọn àyànfẹ́ méjì mẹ́ta yìí wá fún yín ẹni àkọ́kọ́ Esther Lagos ló wà Èkó ló ń gbé ìyẹn Esther ó dẹ̀ ní BSc Esther ó ní BSc Lagos based dẹ̀ ni 32 years of age business ni ó ṣe òwò tó nítumọ̀ nígboro Èkó sọ̀rọ̀ mi yẹ yín sìn ó dẹ̀ ní BSc ìwọ tó bá lè dọ́gba pẹ̀lú rẹ̀ kò sí wàhálà bákan mo ní Victor tí mo ní yìí ọmọ Ọ̀ṣun ni 32 years of age ó dẹ̀ ní BSc in sociology ó sì wà ní rédíò kan tó ti ń ṣiṣẹ́ as a staff as a broadcaster sọ̀rọ̀ mi yẹ yín ọkùnrin lélẹ́yìí kò ìbímọ rí rárá bákan náà mo tún ní Jọkẹ́ tí mò ń sọ yìí Abẹ́òkúta ló wà ó ń ta aṣọ òwò aṣọ pọ́nbélé ìyẹn nìyí Jọkẹ́ òun lòún yàn láàyò ó dẹ̀ jẹ́ ọmọ 30 ọdún ó sì ní BSc lọ́wọ́ dáadáa tó dúró déédéé ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ lè lọ níbàámu pẹ̀lú wọn ẹ lórí ọ̀fẹ́ àti WhatsApp mi lórí 07063537883 07063537883 àwọn tí mò ń sọ fún yìí a ti ṣe ìwádìí wọn fínífíní a ti ṣe àyẹ̀wò agboolé alárinà ti ṣe àyẹ̀wò wọn kódà ẹ fẹ́ gbọ́ gbogbo ohun tí mò ń tà ń sọ yìí à ń ṣe pẹ̀lú lọ́ọ̀yà ni kì í ṣe pé bóyá lọ́ọ̀yà mẹ́ta là ń lò àwọn ògbóǹtarìgì tí dátọ́lẹ́nu ìgbín mẹ́ta iná ló sọ̀rọ̀ àdé wa a dẹ̀ wà registered under government our registered ìjọba kan ṣe lásán ẹ̀yin tẹ́ bá ń pé ẹ̀yin lọ níbàámu pẹ̀lú àǹfààní yìí oore ọ̀fẹ́ wà fún yín láti WhatsApp wa kájọ sọ̀rọ̀ nítòbí nàbí ẹjá gbìyànjú bí wọn náà bá ń wọkọ tó máa ń wọyàwó máa bọ̀ lágboolé alárinà agboolé alárinà ló lè ràn ẹ́ lọ́wọ́ torí àbẹ̀ ṣèwádìí ẹni tó ọ̀fẹ́ kò sígbàrọ̀ gbùdù lọ́dọ̀ wa mo sọ pé à ń ṣe with lawyer tí ẹ náà ní ṣòro ṣe o lágbára Ọlọ́run ọba ẹ ṣe púpọ̀.